A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Sultan ilẹ̀ Sokoto Sa'ad Abubakar kẹta ti kéde kí Ramadan bẹ̀rẹ̀ lónìí. Nígbà tí ó ń sọ̀rọ̀ láti ààfin rẹ̀ ni Abubakar kéde wípé wọ́n ti gan ní oṣù nírọ̀lẹ́ àná ọjọ́ 28 oṣù kejì tí ó já sí ọjọ́ 29 oṣù Shaban. Sultan wá rọ gbogbo mùsùlùmí láti fi ara wọn jì fún oṣù mímọ́ yìí láti gba àdúrà kí wọ́n wá ojú rere Allah fún ìbùkún àti àtìlẹ́yìn fún orílẹ̀-èdè àti àwọn adarí. Ó ní ìkéde káàkiri àgbáyé lórí bí wọ́n ṣe rí oṣù Ramadan jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà Council tí ó fìdí ẹ̀ múlẹ̀ ìbẹ̀rẹ̀ Ramadan 1446. Sultan Sokoto tẹ̀síwájú wípé a gbọ́dọ̀ ní ẹ̀mí ìtanilọ́rẹ àti pàtàkì láti ṣe àtìlẹ́yìn fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ kí àwọn náà lè bá wọn kópa nínú Ramadan. Nínú ọ̀rọ̀ ìyànjú Ààrẹ Bọ́lá Tinubu sí ọmọ orílẹ̀-èdè ni ó fi gba àwọn mùsùlùmí ní ìyànjú kí wọ́n wà ní ìṣọ̀kan nínú àdúrà àti ìgbésẹ̀ fún ìlọsíwájú, kí wọ́n wá ojú rere àti ààbò. Bákan náà ni ó ní kí wọ́n mú ìbáṣepọ̀ wọn pẹ̀lú Allah àti ọmọlàkejì wọn gbópọn sí i. Èyí wáyé bí gómìnà ìpínlẹ̀ Cross River Basi Ortu ṣe fi ìkíni kú oríire ránṣẹ́ sí gbogbo mùsùlùmí òdodo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ Ramadan lónìí. Ó wá rọ̀ wọ́n kí wọ́n tẹ̀síwájú àti máa gbàdúrà fún àlàáfíà àti ìṣọ̀kan orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà sí gómìnà Nsagili buọwọ́ lù tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí ọjọ́ Àbámẹ́ta ni Ortu ti ṣe àpèjúwe oṣù Ramadan ní oṣù mímọ́ fún ìrònúpìwàdà, ààwẹ̀ àti ìtọrẹ àánú. Ó wá rọ gbogbo mùsùlùmí kí wọ́n lo àsìkò yìí fi gbàdúrà sí Allah kí ìṣọ̀kan àti àlàáfíà jọba lórílẹ̀-èdè. Bákan náà ni gómìnà gbà á ládùúrà kí oṣù yìí jẹ́ oṣù ẹ̀san rere fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìjọsìn Church of Christ Evangelical and Life Intercessory Ministry ní Sabon Tasha ìjọba ìbílẹ̀ Chikun ìpínlẹ̀ Kaduna ti pín kóró oúnjẹ fún ẹgbẹ̀rún kan àwọn mùsùlùmí tó kù díẹ̀ káàtó fún àti ní Islamic schools bí ààwẹ̀ ọlọ́gbọ̀n ọjọ́ ṣe ń bẹ̀rẹ̀ lónìí ọjọ́ Àbámẹ́ta. Alákòóso àgbà ìjọ Pásítọ̀ Yohana Buru sọ fún akọ̀ròyìn lẹ́yìn tí wọ́n pín àwọn nǹkan wọ̀nyí wípé àwọn gbé ìgbésẹ̀ yìí láti lè túbọ̀ mú ìrẹ́pọ̀ wà pẹ̀lú ìbágbépọ̀ láàrin ẹ̀sìn méjèèjì. Ó ní àwọn fi èyí na ọwọ́ ìfẹ́ padà sí ọwọ́ àánú àti ìfẹ́ tí Hajiya Ramatu Tijani náà máa ń ṣe fún wọn pẹ̀lú owó ìrẹsì àti aṣọ tuntun tó ń kó ránṣẹ́ fún àwọn opó àti ọmọ òrukàn inú ìjọ nígbà ayẹyẹ Kérésì, ọdún tuntun àti àjíǹde. Pásítọ̀ Buru ní láti ọdún 19 sẹ́yìn ni àwọn ti ń pín ìrẹsì, àgbàdo àti àwọn oúnjẹ mìíràn fún àwọn tó kù díẹ̀ káàtó mùsùlùmí ní ìpínlẹ̀ mùsùlùmí 5 kí wọ́n lè ní okun àti kópa nínú oṣù Ramadan. Ó ní ẹgbẹ̀rún kan mùsùlùmí ni àwọn ní lọ́kàn fún ti ọdún yìí. Àwọn sì ti ra 30 àpò àgbàdo àti jéró tí wọ́n máa bẹ̀rẹ̀ sí pín lónìí. Ó wá rọ àwọn onínúure ọmọ orílẹ̀-èdè kí àwọn náà ṣe àtìlẹ́yìn fún àwọn tí ó kù díẹ̀ káàtó nítòsí wọn. Bákan náà ni ó rọ àwọn olókoòwò kí wọ́n jáwọ́ nínú títa ọ̀wọ́ngógó oúnjẹ lọ́nà àìtọ́. Pásítọ̀ ní òun ti ṣe ìkórajọ ìmáàmù àti pásítọ̀ tí iye wọn tó 30 láti jáde fún ìkéde ọlọ́jọ́ 7 láti fi rọ àwọn ọlọ́jà kí wọ́n ṣe àdínkù owó oúnjẹ. Níbi wọ́n ti ń gba àwọn oúnjẹ wọ̀nyí ni Malam Hassan Lawal tí í ṣe adarí ẹgbẹ́ àwọn onípèníjà ara ní ìpínlẹ̀ ti fi ìdùnnú wọn hàn sí ìjọ. Bákan náà ni adarí ẹgbẹ́ àwọn tí ó nípèníjà ojú ní ìpínlẹ̀ Malam Tukur Zubairu náà mọ rírì oore ilé ìjọsìn bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ọjọ́ pípẹ́ ni àwọn tí ń jẹ àǹfààní ìjọ nígbà Ramadan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ó ti pé ọjọ́ 23 báyìí tí àwọn agbébọn ti ṣe ìkọlù sí ìlú Siga ní ìjọba ìbílẹ̀ Bakori, ìpínlẹ̀ Katsina tí wọ́n sì jí ajagunfẹ̀yìntì Brigadier General Maharazu Siga gbé pẹ̀lú àwọn 9 mìíràn. Siga tí í ṣe Director General náà fún àjọ agùnbánirọ̀ NYSC
ni wọ́n jí gbé ní Ọjọ́rú kí àwọn ajínigbé tó kàn sí mọ̀lẹ́bí rẹ̀ láti béèrè fún ₦250 million owó ìdásílẹ̀ ransom. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìdúnàdúrà lórí owó ìdásílẹ̀ kò hàn fáráyé, àwọn kan ní ó ṣeé ṣe kí wọ́n ti fi sígà ṣe pàṣípààrọ̀ fún fi ránṣẹ́ sí ibòmíràn. Orísun ìròyìn yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ẹgbẹ́ ajínigbé kan ti ra sígà ní ₦250 million láti fi ṣòwò gbé e lọ ibòmíràn bí wọ́n ti ń béèrè fún $500 million, $500 million. Ṣùgbọ́n ẹnìkan láàrin ẹbí sígà ní sígà ṣì wà ní àhámọ́ àwọn ajínigbé. Wọ́n ní wọn kò tíì yọ̀ǹda rẹ̀, ṣùgbọ́n ìròyìn ayọ̀ ibẹ̀ ni wípé ó ṣì wà láàyè, ẹbí sì ń bá àwọn tí ó jí gbé sọ̀rọ̀. Orísun mìíràn fìdí ẹ̀ múlẹ̀ wípé ní gbogbo ọ̀nà ni ìgbìyànjú ti ń lọ láti rí sígà gbà kalẹ̀. Ìròyìn jábọ̀ wípé ní ẹkùn gúúsù ìpínlẹ̀ Katsina ni iṣẹ́ àwọn adàlúrú ń lékeka sí bẹ̀rẹ̀ láti Kankara, Bakori sí Malumfashi, Danja, Faskari àti Sabuwa. Alẹ́ Ọjọ́rú ni wọ́n jí ìlúmọ̀ọ́ká oníṣòwò kan Alhaji Bala Awal gbé ní Malumfashi pẹ̀lú ọmọkùnrin rẹ̀ kí wọ́n tó rí ọmọ rẹ̀ gbà kalẹ̀. Olùgbé kan ní Malumfashi tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé àwọn ajínigbé yìí ṣe ìkọlù sí ilé Alhaji Awal ní agbègbè Bayan Kasuwa láàrin aago 1 ààbọ̀ òru, tí wọ́n sì fi pẹ̀lẹ́kùtù ṣiṣẹ́ láabi wọn láì yìnbọn. Lẹ́yìn tí wọ́n lọ tán ni àwọn ará ilé tó mọ ohun tí ó ṣẹlẹ̀. Ó ti fìgbà kan rí jẹ́ oníṣòwò epo àti afẹ́fẹ́ gáàsì, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí owó púpọ̀ ní ọwọ́ rẹ̀, ẹni tí ó ti lé ní 60 ọdún tí àìsàn tún ń bá jà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Aya ààrẹ ilé-ìgbìmọ̀ ìyáàfin Nneoma Godswill Akpabio ti pe oríṣiríṣi ẹ̀sùn sílé-ẹjọ́ tako aṣòfin tó ń ṣaṣojú Kogi Central, Sínátọ̀ Natasha Akpoti-Uduaghan lẹ́yìn ẹ̀sùn ìtàbùkù tí ó fi kan ọkọ rẹ̀. Níbi ẹ̀sùn yìí ni Nneoma ti ń béèrè fún $250 billion owó ìtanràn. Natasha ni ó ṣe ẹ̀sùn wípé Akpabio ń fòòró ẹ̀mí rẹ̀ nítorí òun kọ̀ láti fi ẹ̀yìn lélẹ̀ fún un. Ó ṣe ìrántí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ààrẹ ilé-ìgbìmọ̀ fi ń ṣẹ́jú sí i títí kan iwájú ọkọ rẹ̀, ṣùgbọ́n Nneoma dá ẹ̀sùn yìí nù bí ó ti ní irọ́ ni Natasha ń pa. Ó fẹ́ fi èyí ṣe àgbékalẹ̀ ètò fún àǹfààní ara rẹ̀, create content for personal gains. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná ni Nneoma ti lérí àti gbé ìgbésẹ̀ ìlànà òfin tako Natasha. Lára ẹ̀sùn tí Nneoma pè ní ó ti ní kí ilé-ẹjọ́ kan pa fún Natasha kí ó má tẹ̀síwájú àti sọ ọ̀rọ̀ ìtàbùkù mìíràn sí ọkọ rẹ̀ mọ́ tàbí ìdílé rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Vatican ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi Pope Francis sí orí ẹ̀rọ ìgbàlódé láti fi dá èémí rẹ̀ padà lánàá lẹ́yìn tí èémí rẹ̀ ṣàdédé fẹ́ daṣẹ́ sílẹ̀. Agbẹnusọ fún ilé ìwòsàn fìdí ẹ̀ múlẹ̀ wípé Pope kò tíì fi gbogbo ara bọ́ lọ́wọ́ ewu bí wọ́n ṣe ń tọpinpin àti ṣe àmójútó ìlera rẹ̀. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni wọ́n kọ́kọ́ gba Pope sí ilé ìwòsàn lẹ́yìn tí ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ ìsúkè títí dé igbá-àyà rẹ̀. Èyí jẹ́ ìgbà kẹrin tí Pope ń balẹ̀ sí ilé ìwòsàn láti ìgbà tí wọ́n ti yàn án sípò ní ọdún 2013. Láti ọ̀dọ́ ni wọ́n ní Pope ti ń kojú ìṣòro pẹ̀lú àìlera, pàápàá jùlọ òtútù ẹ̀gbẹ́ pneumonia. Èyí ló yọrí sí bí wọ́n ṣe yọ apá kan ọ̀nàfun rẹ̀. Ìlera yìí ni ó jẹ́ kí Vatican máa pèsè àlàyé lẹ́ẹ̀mejì lójúmọ́ lórí ìlera Pope. Ọjọ́bọ̀ ni wọ́n jábọ̀ wípé àlékún ti ń bá ìlera Pope, ṣùgbọ́n nígbà tí ó máa fi di ọjọ́ Ẹtì ni wọ́n ṣe ìkéde wípé Pope kò ní lè bá wọn kópa nínú ìsìn Ash Wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ oṣù Lent. Èyí ni yóò jẹ́ ìgbà kejì láàrin ọdún 12 tí Pope kò ní bá wọn kópa bí wọ́n ti ń retí kí Cardinal gba ipò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.